nítorí Ọpẹ́yẹmí Adétutù ọlọ́jọ́ ìbí òní ni mo fi kọrin pé kájó 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 káyọ̀ 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 mo ní kájó 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 sẹ́ káyọ̀ 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 Ọpẹ́yẹmí ùyọ̀mẹyọ léwu sọ òkò ẹ̀ òye ó yá ẹ wá wọ máa ìlò mi o ọmọ ìlò ẹ wá wọ máa ìlò mi o Ọpẹ́yẹmí rí rùmùrùmù ọmọ ìlò ó rí pẹ̀tí ọmọ ìlò ẹ wá wọ máa ìlò mi o ọmọ ìlò ẹ wá wọ máa ìlò mi ọmọ ìlò èsì o èso olùyà lọ́mọ Oǹdó Ọpẹ́yẹmí Adétutù ni mo wá o ìyá lóòzè sí tí ìṣọjọ́ ìbí lónìí ni mo wá kí mo ní ṣó ń bẹ nílé ní àbọ̀rò òde ilé ló bá wà ó bóde yàrá ló bá wà ó wọ kọ́kọ́ ilé owó màmá àjọ kẹ́mọ olóòkú ayọ̀ òkú ọdún àṣeyí ṣe mí sí nínú ọláńlá aláfíà tàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ lágbára dání wáyé mẹ́ẹ̀bí wọ́n ní bẹ́ẹ̀yàn ẹni bá dára ó yẹ káwí o bẹ́ẹ̀yàn ẹni bá sunwọ̀n ó yẹ káàró òfun ọ̀rẹ́ rẹ̀ Lydia lónìí ìwọ dára lọ́pọ̀lọpọ̀ ó ní bó ṣe é ṣe ni kó máa ṣe lọ ó ní bóun ló wà ara sáyọ́ fún ọ bóun ló wà ara láàrin tí ṣe bàbá aṣọ ó ní bóun ló wà ara ayù tí ṣe bàbá lẹ̀kẹ̀ onílọ́jọ́ ìbí rẹ kò ní dọjọ́ ẹkún mọ́ ọ lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba Ọpẹ́yẹmí Adétutù ọ̀rẹ́ rẹ wá ní kí n wí fún ọ pé wàá gbó wàá tọ́ wàá fọwọ́ pọ̀ wàá sì tún fèrègì jòbì ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ láyò ní pa ọ́ lẹ́kún síbi ilé rẹ òdìdí àwọn ilé rẹ ò ní fọ́ porogodo Ọpẹ́yẹmí bó ti wù kó o pẹ́ láyé tó ó màmá tó kẹ́kọ̀ọ́ sí bó ti wù kó o pẹ́ láyé tó ó ní fọwọ́ rẹ gbọ́mọ sí Màlíkì oníyànkú mọ́ lójú ìwọ náà wá ní rìnà sọnù nínú ọdún tuntun àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ìwọ tẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ọba àyà Ọláwálé máa gbọ́ dídùn ẹnu mi bó wo wájú oríire bó wo ẹ̀yìn oríire bó wo ọ̀tún oríire bó wo òsì ire ni lọ́jọ́ ayé rẹ gbogbo àyà Ọláwálé mo níṣẹ́ rẹ ò ní di iṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ ilé rẹ ò ní di ilé onílé ọkọ rẹ ò ní dọkọ lọ́kọ mo ní ẹ ó jọ lò lẹ̀ yí pẹ́pẹ́pẹ́pẹ́ nínú àlàáfíà ara ni. eré gbogbo wá di ilé o Ọpẹ́yẹmí Adétutù mo lérè gbogbo di inú pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gẹ́gẹ́ bó rẹ̀ rẹ̀ ti fi rán mi Ọpẹ́yẹmí Adétutù dákun wá nǹkan fìdílé tàbí kò fìdílé nǹkan torí wọ́n bá ọ ṣeré dénú ilé bàbá rẹ̀ èmi mọ̀ lé bàbá tó gbé bí ọlọ́mọ gangan. ilé ọmọ Oǹdó ẹ kí mo gùn ọmọ Èjìrìngbé ní yàrá ìlágbẹ̀dẹ ẹ̀yin lọ́mọ awurin tún ríro àgbẹ̀dẹ mi ṣùṣù láti rí ẹ̀yin lọ́mọ Aréyìnjájá Ògún ṣẹ́ẹ̀túndé Oǹdó mẹ́bẹ́ lẹ́yìn òní jájá mọ́ ọ̀jàjà làwọn máa pè yí bó bá dọ̀la alágbẹ̀dẹ wọn kì í tẹ́wọ́ gbowó wọ́n pè ń dálẹ̀ kí n máa lọ ìrèmọ̀gún mo ti ń bọ̀ bá mi mọ́kọ́ wá bí wọn náà bá ń bọ̀ bá mi má dá wá torí tọlọ́kọ́ta ládàá ni wọn yóò máa rò lọ́nà oko. Ọpẹ́yẹmí Adétutù mo lóńdó kan kì í jẹwé irọ́ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ wá gbòǹgbò ibẹ̀ nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ ǹbá tètè dáyé ọmọ ẹni mẹ́ta ni ǹbá jẹ́ ǹbájọ́mọ onígúgúrú máa ró wọn nu ǹbájọ́mọ alákàrà máa jẹ wúwo ǹbájọ́mọ alágbẹ̀dẹ máa bá wọn finá torí bó o bá wọn finá wọn àpò òṣèun bó o bá wọn finá wọn àpò òṣèun finá alágbẹ̀dẹ ò rọrin àgbẹ̀dẹ ò rọ bàbá nínú ilé tiyín o ilé ọmọ ọlọ́jọ́ ìbí òní ìwọ tó ṣọdún òní wàá tún ṣe mí sí nínú ọlá ńlá ẹ̀mí gígùn àti ìfàyàbalẹ̀ lágbára Elédùmarè ọba Lydia wá ní kí n máa kọrin fún ọ wípé happy birthday to you olórẹ́ mi dáadáa long life and prosperity o.